rí ìyàwó Adedoyin àbí kí lẹ ń pè ẹ gbàgbé ẹ tẹ bá sọ pé ọkọ mọ nǹkan tọkọ ẹ ṣe wọ́n jọ wà nù àwo kan náà ni ó kàn fi ṣọ́ọ̀ṣì bojú ni ẹ gbàgbé nípa ẹ ṣọyàdẹ wá rí abiyamọ tó bá sọ pé kò sí nǹkan tẹnìkan máa ṣe Ọlọ́run á ṣe fún Ari òun rò pé àwọn ti jayé gbé wọn ò jayé gbé Adedoyin ilẹ̀ ti mọ́ torí àìmọye ọmọ náà sọ pé ń sọnù ní skul ẹ̀ lọ́dọọdún gbogbo àwọn ọmọ tó jáde yẹn even èyí tó ń sọnù gbẹ̀yìn yìí kì í ṣe ti Timothy yìí o tó ní bàbá ẹ̀ kú lórí ẹ̀ wọ́n ròyìn nǹkan tó àwọn ọmọ tó jọ wà lóṣìṣẹ́ ìjọ náà tán ṣe so mo sọrí ilẹ̀ ti mọ́ ó ti mọ́ bá Adédoyin kò lè ríbi sá lọ mọ́ á jẹ ẹ̀yẹ torí èèyàn ò kì í mọ èèyàn ò lè gbin àgbàdo kó ká iṣu díẹ̀ bẹ́ẹ̀ni mi ò ní sọ ju yẹn lọ bàbá wò ẹ ṣé gan ma Ọlọ́run á dẹ̀ dá àwọn ọmọ tí náà sí àmín o wọn ní ṣàgbákò àmín mà ẹ ṣé gan ma ẹ kò ẹ ní sọ̀rọ̀ tó àgbà yín adalẹ̀. ó ní àníká yọ mọ́. hello. hello. hello sir. hello. hello sir ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọ́lẹ̀. ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọ́lẹ̀ o ẹ ra ṣàì káàbọ̀ sórí ètò sà. bàbá ṣé bàbá wo tv ni ẹ. orí ìwò lẹwà bàbá wo lẹ́ ń bá wa sọ̀rọ̀ ẹ bá wa ṣe kíákíá àròjọ mùsùlùkùn. ẹ sà ẹ kú iṣẹ́ ẹ pé tó. àwa ni ẹ sà. hello. ẹ bá mi yí tẹ́ fi ń gbọ́ wa lọ́lẹ̀ ẹ yí lọ́lẹ̀ dáadáa. tó bẹ́ẹ̀ bá jí ń pè ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọ́lẹ̀ o. orí ètò ọ̀hún náà la ṣì wà. ẹ máa bá mi like ẹ máa share ẹ jẹ́ kó go viral kí wọ́n gbọ́ láké kí wọ́n gbọ́ lóko káwọn tó wá dọ́gbọ́n àga náà má bọ́ kí wọ́n bù tí wọ́n ń bẹ̀. àlàyé tí mò ń ṣe náà ni pé àwọn ọmọ tẹ́ ẹ bá ń ṣe ìdánwò fún tẹ́ ń gbowó lọ́wọ́ àwọn tó bí wọn ẹ ti bá yé àwọn ọmọ ọ̀hún jẹ́ torí pé ẹ fún wọn l'opportunity láti build ara wọn. tọmọ bá fail ó fail láti correct mistakes ẹ ni. èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo repeat rí náà kò dò kò easy àmọ́ tọmọ bá fẹ́ yàrá ó wà lọ́wọ́ òbí níta àyálé ni ká dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí wa. ẹ yí ń tẹ́ fi ń gbọ́ wa lọ́lẹ̀ ẹ yí lọ́lẹ̀ ìpè tá máa gbàgbẹ́ yìí náà lélẹ́yìí o. ẹ káàbọ̀ ẹ lágbà. ẹ káàbọ̀ sórí ètò. ṣé bàbá wo nìyẹn. orí ìwò lẹwà bàbá wo lẹ ń bá sọ̀rọ̀ sàì bá wa ṣe kíákíá. ó gbàgbà ẹ ṣe gbọ̀ngà ṣe rí àwọn eléyìnbó máa ń sọ̀rọ̀ kan. ṣé ẹ ń gbọ́ nígbà. ó ń gbọ́ yín. àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní let people say good things about you not a bad impression. ṣe rí látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ prógrámù yìí ń bá wúra bá wò lé dáadáa àárín ní pépè léèyàn kan tó pè ní sọ̀rọ̀ máa yí ìdí sọ dáadáa. kéèyàn bá ti ẹ̀dẹ̀ wá mú nínú tó bá yà yàkuyà á níbì kan tó máa dá sí kò ní jẹ́ pé everywhere ló máa wọ́ sí i. ṣé ẹ̀ ń gbọ́ mi bàbá wò ó. ṣùgbọ́n tó bá ti ń dé lẹ́nu pé wípé àwọn èèyàn wá ń sọ ohun tí ò dá nípa èèyàn nǹkan míì ti wà ń bẹ̀ ẹni yẹn ní láti jẹ́ kí a bẹ̀rù ṣe rí ọ̀rọ̀ ọnú bíbélì ni mo tẹ̀lé ṣe ń gbọ́ mi tàn. mo ń gbọ́ yín dáadáa. bíbélì ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà kò sí bí èèyàn ṣe lè pẹ́ láyé ìdókòwò wa kódà kó tẹ̀ wá jẹ́ lẹ́yìn wa ẹni yẹn padà olùkúwàdà tó bá Ọlọ́run pàdé kò ní kó má jìyà ẹ̀ o. Ọlọ́run lè forí ọ̀fẹ́ gbà lóòótọ́
bọ́lọ́run ìjọba ṣùgbọ́n á jẹ́ pé ìjìyà kó tó lọ. ṣẹ́rí ohun tí mò ń sọ yìí bàbá wò ó ṣe ń gbọ́ mi kàn. mo ń gbọ́ yín. experience mo ti ní dáadáa ni tó jẹ́ wípé ẹni tó súnmọ́ mi dáadáa ni kí mi ò ní dárúkọ ẹ̀ tí mo mọ̀ tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe mi ò ní dárúkọ iṣẹ́ náà nínú àwọn iṣẹ́ kan ní orílẹ̀-èdè wa náà ní pé náà káàdì tó ní kì í ní dáadáa lẹ́yìn tó rí táyà kúrò ní iṣẹ́ yẹn lóòótọ́ bọ́lọ́run pàdé ṣùgbọ́n ń jẹ ìyá ẹ̀ ní ti pali ìyá ètò ẹ̀ṣẹ̀ tó ti wù ẹni tí mò ń sọ iwájú ọ̀gá sí mi tí mo ti bá ṣiṣẹ́ rí ìjọ kan ó jókòó báyìí ó dẹ̀ lórí kò ó dẹ̀ ronú ó dẹ̀ ronú títí báyìí ó ní ó lóun ti gba ayé jẹ́ ṣé ẹ̀ ń gbọ́ sábà bá wù ú. àgbọ́yé. torí ẹ̀ lè ṣe jẹ́ wípé jẹ́ rí ọ̀rọ̀ yẹn jẹ́ ká sílẹ̀ ká máa wùdí tó máa jáde ọlọ́run wà lókè ó ń rí gbogbo bí nǹkan yẹn ṣe ń lọ ẹ jẹ́ ká wò bóyá òkùnkùn máa ń borí ìmọ́lẹ̀ tàbí ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn òkùnkùn làwọn kan nínú ọ̀rọ̀ yìí ìmọ́lẹ̀ làwọn kan ẹ jẹ́ ká wò èdè máa ṣe fún méjèèjì. ọ̀rọ̀ tó jẹ́ pé ọlọ́run ti parí kéèsì yẹn already ẹ̀rọ sàn because àwọn pípù yẹn ó ti pẹ́ tí Adédoyin tó ti ń ṣerú nǹkan báyìí náà kò ní orí any evidence wọ́n ń wá èyí èèyàn kú sí ọ̀tẹ̀ the next thing you supposed to do is for you to call the police. Èmi tó ní bí báyìí tí mo bá gbé mọ́tò jáde tí mọ́tò bá takú sójú ọ̀nà mi ò ní pé mẹkáníìkì mi ò ní sẹ́ ọlọ́pàá la máa pè mọ́tò nìyẹn o ọlọ́pàá ló máa pè tó vẹ́ẹ̀kù. ká má sọ títí èèyàn ẹ̀rọ stand and at the same time ìyàwó máa yẹn ìyàwó Adédoyin woman yẹn tí wọ́n bá ṣèwádìí lórí chọ́ọ̀chì ẹ̀ àwọn pípì yẹn wọ́n jọ iṣẹ́ papọ̀ àti Adédoyin o àti ìyàwó ẹ̀ tó pera ẹ̀ ní pásọ̀ wọ́n jọ iṣẹ́ papọ̀ ni tí wọ́n bá ṣèwádìí dáadáa ní orí chọ́ọ̀chì ẹ̀ àwọn èèyàn ti sọnù gan nínú chọ́ọ̀chì ìyàwó ẹ̀ ó ti pẹ́ tí màá ẹ̀ ti ṣe kìíní yẹn tí mo sì yẹ kàn yí lọ́wọ́ ni mi ò rí any evidence kan tí wọ́n wá ìdí tí mo kàn rí ní ọ̀rọ̀ yìí pé Nàìjíríà ó ṣe wáyé táwọn ọlọ́pàá Nàìjíríà bá fẹ́ iṣẹ́ wọn máa tẹ wọn bọ̀ wọn lé iṣẹ́ ìtàtà àwọn tó wà lókè àti ọlọ́pàá o àti lọ́ọ̀yà o àti adájọ́ o àwọn tó wà lókè ni wọ́n control àwọn ni wọ́n máa sọ tí wọ́n máa ti fún wọn. That is the problem of Nigeria. Problem tó wà lórí kéèsì yẹn òun nìyẹn kéèsì yẹn ò kí ṣe kéèsì tó yẹ kí wọ́n máa fi falẹ̀ báyìí under one month ó ti yẹ kí wọ́n ti conclude lórí kéèsì. ní UAE ẹ lè try irú nǹkan báyìí gbogbo ilé ìjọba sọ pé wọ́n ṣe test wọ́n ṣe kíní kan under 24 hours result test jáde. Tẹ́yẹ̀ bá commit any crime under 48 hours kò sí any crime tẹ́ máa commit wọ́n máa gẹ́sẹ̀ ní ẹ̀ because anywhere kò sí anywhere tẹ́ máa lọ sí kámẹ́rà ó wà inú ilé yín nìkan tẹ́ bá wà ní kámẹ́rà ó tẹ́ bá ti jáde síta báyìí kámẹ́rà wá ẹ wọnú taxi ẹ wọnú bus kámẹ́rà wá everywhere. So because of all that criminal things wọ́n ṣe ní Nàìjíríà yẹn that is why wọ́n lè jẹ́ kí gbogbo kí yẹn ó work ní Nàìjíríà. Ẹni tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn máa yẹn ó ti pẹ́ tí máa yẹn ti ṣe ìyàwó ẹ̀ yẹn tí wọ́n bá wádìí ìyàwó ẹ̀ yẹn dáadáa ìyàwó Adédoyin yẹn wọ́n ti pèsè yẹn nínú church yẹn tí wọ́n bá lọ wádìí nínú church yẹn àwọn yẹn ti sọnù nínú church yẹn wọ́n ti sọnù gan nínú church yẹn wọ́n jẹ́ iṣẹ́ yẹn because ó sọ pé ìjọ tí kìíní yẹn ṣẹlẹ̀ ó l'Adédoyin ó ló wà lẹ́gbẹ̀ẹ́ òun then fídíò jáde Adédoyin dẹ̀ wà nínú ọ̀tẹ̀ yìí same day àkọmọ̀ ẹ wo ẹ pé ètò bàbá níta bá yín dá.